tẹ̀sọ́ ọmọ Yorùbá akíyín o tológun tológun. Àwọn Miyetti Allah wọ́n ní àwọn òun ṣe ẹgbẹ́ agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí ilẹ̀ Amẹ́ríkà ṣe sọ wípé wọ́n máa declare àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí. Nígbà tí wọ́n á sọ̀rọ̀ yìí ó ṣe mí bákan o. Mo ní Miyetti Allah máa láwọn òun ṣe ẹgbẹ́ agbésùnmọ̀mí. Àwọn wo ló bẹ̀rẹ̀ ìfẹ̀míṣòfò? Àwọn wo ni wọ́n kọ́kọ́ ń fi ìbọn da màálù instead ọ̀pá kan tí Fulani fi ń dàgbà màálù? Àwọn wo ló kọ́kọ́ ń fi ẹran jẹ oko olóko tẹ́ bá lè kí ń ṣe terrorist tí Trump ní ó máa declare yín àwọn rep wọn? Ṣé wọn ò gba 100 billion ní ọwọ́ allegedly lọ́wọ́ olóògbé Buhari? Kí ni wọ́n fi ṣe? Kán bọ́ta kán fògùn ṣépè, kí ni wọ́n fi rà láti fi ṣe kíni? Ṣé lé ni wọ́n fi kọ́ ni? Ìjọba Amẹ́ríkà ní enough is enough. Wọ́n ní wọ́n ń lo àwọn Miyetti Allah láti da omi àlàáfíà orílẹ̀-èdè rú. Ṣé bí ìjọba fi pàṣẹ fún wọn kán kó ìbọn wọn lẹ̀ tí wọn ò fi kó lẹ̀? Ẹ mọye àwọn Fulani adamọ̀lù tọ́wọ́ ti padà tẹ̀ wípé wọ́n ní ṣe àgàgà ọ̀gá wọn ní Kwara bóyá ọjọ́ kejì wọ́n ní wọ́n filẹ̀ kóòtù wọ́n ní àbí mo ti lo wọ́n ní ó yé mi àti yín allegedly ni mélòó nu wọn ní àárín lọ sí kóòtù. Kí wá ní àwọn excuses oríṣiríṣi tí wọ́n fẹ́ fún wa láti sọ wípé wọn ò kí ń ṣe agbésùnmọ̀mí? Ṣé ọ̀rọ̀ wọn mú ọpọlọ dání? Lọ́kàn wọn, wọ́n mọ̀ wípé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn, kì í ṣe màálù táwọn ń dà. If not, normal person ò ní ronú kó fi ẹran tiẹ̀ ba oko olóko jẹ́ torí ó mọ iye tí wọ́n fi ń dá oko. Tí ò bá jẹ́ ìkà ni wọn ò ní fi AK-47 kán máa lọ fi dá màálù àti àdá, nítorí pé wọ́n ò fi àdá bẹ́ẹ̀ gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ àti àgbàdo alágbàdo tí ẹni ẹ bá yọjú wọ́n ṣàládà tàbí kán yìnbọn fún. Wọ́n ní mind, wọ́n determine ẹlẹ́ẹ̀kì ń ṣe bandit. Ta ni first set of bandit tí wàhálà wọn kọ́kọ́ pọ̀ pàápàá jùlọ láyé Buhari? Àwọn wo ló ń terrorize àwọn farmers, ará àbà, ará abúlé? Àwọn wo ló ń lọ inú igbó lọ kọ́lé sí, jókòó sí, tí wọ́n lè gbé láàrin ìlú tí wọ́n á fi màálù bójú? Tó lóko ò ní lè lóko, tó lódò ò ní lè lódò. Kí wá ní? Gbogbo ìgbésí ayé àwọn tí láwọn ń da màálù yìí, ìgbésí ayé terrorism. Wọ́n bá yàwó sùn lójú ọkọ, wọ́n bọ́ ọmọ sùn lójú ìyá, wọ́n ṣe gbá, wọ́n ṣàwò. Ṣé lóòótọ́ wọn kì í ṣe agbésùnmọ̀mí? Síbẹ̀síbẹ̀ ìjọba ayé ń retí yín o, ẹ expose, ẹ táṣìírí àwọn tó wà lẹ́yìn agbésùnmọ̀mí àtàwọn tó wà lẹ́yìn Miyetti Allah tágbára ìjọba ò fi ká wọn. Wọ́n ń pariwo ìjọba Amẹ́ríkà fẹ́ ṣe kíní kan fún Kwankwaso. Mo ní ṣé ìyà tó tọ́ sírú ẹni tí wọ́n bá fọwọ́ fún pé àbí tí wọ́n wádìí ẹ̀ tán rí wípé nǹkan báyìí ni ṣágbára náà ò ti máa wádìí pé wọ́n ń lò lórí ọmọ Nàìjíríà? Èmi ò fẹ́ sọ pé ìtò ń ṣẹlẹ̀ láàrin yẹn nǹkan òyìnbó oníbẹ̀ ṣe ń tò ó, ṣùgbọ́n ṣá ní orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ kó ní ìyà tó máa tọ́ sírú ẹni tí wọ́n dárúkọ yìí, ìyẹn Kwankwaso, tí wọ́n bá bá nǹkan burúkú lọ́wọ́ ẹ̀. El-Rufai tó jáde tó pariwo sọ̀rọ̀ wípé allegedly tí wọ́n ló sọ wípé ààrẹ ń fún àwọn terrorist lówó, kò sọ pé ààrẹ ló rán wọn o, ṣùgbọ́n àwa ń béèrè pòwó kíni. Ó ní tú rìbádù. Ṣé lóòótọ́ ni àbí ń ba rìbádù ló kọjẹ́ nítorí òṣèlú? Tó bá jẹ́ torí òṣèlú náà ni kí ló dé tẹ̀ ń gbé wa sọ̀sọ̀, tẹ̀ ń gbá wa sósì? Ẹ tó fi àwọn ọ̀rọ̀ tí ò jẹ́ bẹ́ẹ̀ ẹ tó fi dàwárú rọ. Wọ́n bá dẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ ni kí wá ló dé tẹ̀yìn náà sọ̀rọ̀ wípé irọ́ ni wọ́n ń pa àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ tiẹ̀ fẹ́ sọ wá di wèrè. Kí láràlú ọmọ Nàìjíríà ṣe fún yín in a normal country níbi tí ìlú ti dá, tára ìlú ti pé, tí ìlú ò ti ṣe èrè? Ìtò ń ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀.
tó bá dé ń ṣẹlẹ̀ àmọ́ nǹkan táwọn olórí ibẹ̀ máa ń ṣe kì í ṣe ariwo tó fẹ́ lọ 2027 by now wọ́n ń rìlíìsì bóyá roster àbí agenda 2027 nígbà tí ẹ̀mí èèyàn ń ṣòfò tí ẹ̀jẹ̀ ń sàn lórílẹ̀‐èdè nàìjíríà tí ìpọ́n ń tọ́ lórílẹ̀‐èdè nàìjíríà táwọn kan dẹ̀ ń rẹ́rìn-ín tí àwọn kan ń banújẹ́ tí àwọn ẹlẹ́sìn kan ráìdì ẹlẹ́sìn kejì tí àwọn ọ̀ràn kan fẹ́ kó ìran kejì lẹ́rú tí ìjọba dẹ̀ wà nílùú tó lọ́ba tó níjòyè. Láyé Buhari ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọrùn. Àwọn Fúlàní àwọn afẹ̀míṣòfò àti àwọn Miyetti Allah wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ń lọ ni. Àìmọye ìgbà tọ́wọ́ bá tẹ àwọn pípù yìí tọ́wọ́ pálábá wọn bá ṣègi ìtẹ́ máa ń sọ ni pé kán máa lọ police station. Kán máa lọ police station. Bẹ́ẹ̀ bá dẹ̀ dé police station kí ló ń ṣẹlẹ̀ sí wọn? Mo béèrè ni. I don't know. Gbogbo àwọn tán mú kí ló ṣẹlẹ̀ sí wọn? Kí ló dé? Gbogbo aburú tó bá orílẹ̀-èdè Nàìjíríà ìran wo ló dá sílẹ̀? Ẹ̀yà wo ló dá sílẹ̀? Ẹ̀sìn wo ni wọ́n ń claim? Ipa wo ni sàárì àti ń pariwo yìí? Ipa wo ló fẹ́ mú bá wa lórílẹ̀-èdè Nàìjíríà? Àǹfààní wo ni Nàìjíríà jẹ lára northerners momin Fulani? Lẹ́yìn kan ba ayé jẹ́, kan bọ̀nà jẹ́, kan ba gbogbo nǹkan jẹ́. Ṣé original ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dẹ̀ ń claim wípé àwọn Fulani ti Mali o ọmọ ìyá àwọn ni wọ́n. Ṣé Mali ní Nàìjíríà? If anything happens láyé Buhari sí àwọn anybody tí wọ́n bá pààyàn ẹ rí i pé ó máa ń silent kò ní sọ̀rọ̀. Ẹ jẹ́ kán mú mi ọmọ adámọ̀lú kan àwọn afitọ̀fọ́rí abámọ̀lú sùn. Ẹ jẹ́ kán mẹ́yọ kan. Ìjọ tí wọ́n ní wọ́n pa àwọn kan ní bọ́yọ́ náà ilẹ̀ Ìgbò ẹgbọ́ tí gbogbo wọn sì fúlẹ́ngẹ́ tí wọ́n dáná sun wọn tí wọ́n bá wọn ìbọn lọ́wọ́ wọn tẹ́ lọ́lọ́dẹ ìbílẹ̀ ni wọ́n. Ṣé wọ́n gbọ́dọ̀ bá pistol tí wọ́n fi ń ṣe fíìmù oníke lọ́wọ́ ọmọ Yorùbá àbí Ìgbò? Bọ̀ táwọn yẹn bá ń kó bọ̀ kiri wọ́n ń kó kiri náà nìyẹn láì ní license. Ẹ̀dẹ̀ ní nǹkan kan náà ni wá. Kí lẹ fẹ́ fi confuse wa pé nǹkan kan náà ni wá? Ṣé wà wá dọ́gba èdè wá dọ́gba ni? Kò sí nǹkan tó jọ. Kò sí tó jọ. Tó bá wá kan ẹ̀yà míì tí wọ́n bá ní issue wọn a máa wá react nínú ìjọba. Buhari kò rí pé wọ́n ń pa Kìrìsìtẹ́nì ṣùgbọ́n mọ̀ ó gbójú. Ṣó wá yẹ kó tó rí bẹ́ẹ̀ láyé ìsìn? Wọ́n ní wọ́n ń pa Kìrìsìtẹ́nì. Àwọn kan nínú ìjọba dìde wọ́n gba Amẹ́ríkà lọ wọ́n ní wọ́n fún wọn lówó wọ́n lọ sọ pé Kìrìsìtẹ́nì nìkan ní kọ́ ní pa àti mùsùlùmí. Ẹ rí àwọn tẹ́ tì mọ́lé ní Kwara nínú chọ́ọ̀chì tí wọ́n dáná sun wọ́n wá kó àwọn kan jáde wọ́n ní ṣe bí àwọn kó mùsùlùmí náà lọ́pọ̀ ńbẹ kí la ṣe fún yín? Muslim ticket léwu. Nàìjíríà fúnra ẹ̀ gan ewu báyìí. Ewu báyìí àwọn wèrè kan ó sì dìde báyìí wọ́n mọ̀ kọrin orí burúkú kí àwọn olóṣèlú kéré. Gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run ń bọ̀ wá lórí wọn o. Ẹ rò pé ń ṣe ẹ̀ ń mú jẹ ẹ̀dá kan ò lè mú yín mọ́. Ẹ ti bá a débẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ń kọ́. Kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jí kán ní àwọn àfojoojúmọ́ gbọ́ ròyìn burúkú, ìròyìn ẹkún, ìròyìn páyín kéke, ìròyìn ìbànújẹ́. Ìjọ́ wo ni orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ gbọ́ ròyìn ayọ̀? Ṣé àwọn pípù tí ń pààyàn kiri ṣé àwọn ni àjọ jẹ́ nǹkan kan náà? Ní tèmi o èmi ò rò bẹ́ẹ̀ o. Wọ́n láwọn fẹ́ division àwọn fẹ́ destruction ni gbogbo ẹ̀ náà tí wọ́n bá fẹ́ ṣé wọ́n lè stop wàhálà ni? Ẹ jẹ́ kó ọmọ Yorùbá kan ó tún dìde pé ẹ̀yin Fúlàní ẹ kúrò nínú igbó wa o. Tí ó bá jẹ́ kábíyèsí ọba Ládọjà tó ń sọ ẹ jẹ́ kẹ́nìkan sọ bí wọ́n bá ní lépa ẹ̀. Ó dọ̀ ọmọ Fúlàní mélòó tẹ̀ ń lépa ẹ̀? Gúmi yan fanda káàkiri. À ń sọ̀rọ̀ àwọn tó wà lẹ́yìn agbésùmọ̀mí. Ṣé bí àwọn díẹ̀ tójú wọn hàn ara wọn ni Gúmi? Kí ló ṣẹlẹ̀ sí? Ṣé èsì pé dey play láwa ṣá? Ṣé èsì pé àmúra wa ṣeré ṣá? Nítorí àti islamize orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèjọba ò mọ̀ pé àwọn kan lo helicopter láti fi drop àwọn èèyàn síbi náà ti fẹ́ ṣiṣẹ́ ibi àti pé wọ́n wà nínú igbó wọ́n gbé nínú igbó kó tó dà báyìí ní ìsìn náà ńkọ́.
káwọn agbésùnmọ̀mí kọ lẹ́tà páwọn bọ́ọ̀mù kan kọ́dẹ̀ wà kọ́dẹ̀ lọ bẹ́ẹ̀ náà ó ti di olórí kó jorí ẹ̀ mú. Ṣé wọn agbọ́lá lórúkọ mi àtúmọ̀ pàdé ń gbà mí ìkànnì Jùgbà Master náà làwà ẹ jọ̀ọ́ o lábẹ́ comment section ṣé nǹkan kan náà ni wá kí ni wọ́n fẹ́ fi confuse wa pé nǹkan kan náà ni wá ṣé wọ́n lè stop ìgbésùnmọ̀mí tí wọ́n ń bá kiri ṣé wọ́n lè stop ìfẹ̀míṣòfò kí ló yẹ kó jẹ́ solution ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá.